الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ọpẹ́ ni fún Ọlọ́run, ọba tí ó pé méjì, ọba àṣọ, ọba tí ò ní orogún, ọba tí ó dá gbogbo ohun tí ń bẹ ní sánmà àti ilẹ̀, ọba alágbára, ọba àrà. ọlọ́mọṣà gbọ́ ọpẹ́ wa sí àyọpẹ́ fún wa, ọpẹ́ tó lè àṣẹ ọlọ́mọdé adó. A tọrọ ìkẹ́ fún aṣíwájú gbogbo ẹ̀dá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bá a ṣe tọrọ fún àwọn ìyàwó rẹ̀, àwọn sàhábà, àwọn ará ilé rẹ̀, àdápadà oore àsàlátù náà, Ọlọ́run dákun ṣe ní ìkẹ́ fún wa. A kí gbogbo àwọn ìyá wa tí ẹ̀ ń wà ní àkókò yìí tí ẹ sì ń gbọ́ wa. A kíra wa ìpè kí a kú iṣẹ́ Ọlọ́run, kí a kú ìmáfetí sí ọ̀rọ̀ Ọlọ́run náà jábá níbi tó ti ní èrè. Lọ́run kà wá kún ẹni tí ó bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọ̀la níjọ́ ìṣirò tí kò dùwájú Ọlọ́run tí ó máa ṣírò iṣẹ́ rẹ̀. Àánú Ọlọ́run tí ó máa bẹ wa, kó máa bẹ pẹ̀lú wa ní gbogbo gbà, ní gbogbo ibi tí a bá ti ń bẹ. Now, èyí tí a bára wa sọ lónìí, òun náà ni èyí tí ó ṣe wípé Islam ó gbà níyànjú láti wípé àwọn ìwà kan, àwọn ìṣesí kan, ìpè kí a filẹ̀, àwọn ìgbésẹ̀ kan tó ṣe wípé a kò gbọdọ̀ bá lọ́wọ́ ọmọ mùsùlùmí. A kò gbọdọ̀ bá lọ́wọ́ ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́. Àwọn ìgbésẹ̀ náà ó burú. Kí Ọlọ́run ọba àlékè ọlá kí ó dákun kó wẹ èmi àti rẹ má kó nínú àwọn nǹkan yìí. Ọlọ́run má ṣe wá ní ẹni tó máa gbé àwọn ìgbésẹ̀ báyìí, torí bá a bá ba lọ́wọ́ ọmọ mùsùlùmí ó burú gan. Kí ni nǹkan náà? Òun ni àwọn tí a ń pè ní la takunu عون الشيطان على أخيكم
la takunu awna ash-shaytani ala akhikum. ilé la fẹ́ sọ̀rọ̀ sí kí à ń pè bẹ́ẹ̀. ẹ̀yin ẹ má ṣe jẹ́ ẹni tí ó máa ran èṣù lọ́wọ́, ẹni tí ó máa ti èṣù lẹ́yìn, ẹni tí ó máa bẹ́ṣù ṣe, ẹni tí ó máa pẹ̀kún èṣù lérí ọmọ ìyá yín. ẹ má máa bẹ nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n máa ti èṣù lẹ́yìn, wọ́n máa pẹ̀kún ẹ̀, wọ́n máa jẹ́ alárànṣe fún lérí ọmọ ìyá yín. ẹ̀hún tó mú wa àbí ẹ̀hún tó mú ìdánilẹ́kọ̀ọ́ yìí wá ni pé لأن بعض الناس ينظر إلى نفسه أنه طاهر مقدس. torí apá kan náà àwọn ènìyàn yóò máa wá wo rẹ̀ wípé ẹni mímọ́ làwa, ṣe rí ní tó ṣẹlẹ̀ sí lágbájá yẹn irú ò lè ṣẹlẹ̀ sáwa. àwa ti kọjá ìtàpì yẹn, a ti kọjá nìvó yẹn, ẹ lè bárù tiwa mẹ́, ẹni mímọ́ làwa. wa yanzur ila ghayrihi bi annahu najsun mudannas. ó máa wá wo àwọn ẹlòmíì náà wípé àwọn ẹni bí làwọn eléyìí, àléyìn ò má wọn iṣẹ́ ní dáadáa. àwa súnmọ́ Ọlọ́run, àwọn ò súnmọ́ Ọlọ́run ibi táwa ti délé nìyí. kódà èyí tó ṣẹlẹ̀ sí ohun yẹn kò lè ṣẹlẹ̀ sí wa, ibi tó ń jábọ́ sí yẹn irú tiwa ò lè jábọ́ síbẹ̀. ẹni mímọ́ làwa. àbí bẹ́ẹ̀ kọ́ yantazir min ikhwanihi afwatan fayatiru biha farhan aw khati'atan fayamtali'u sadrahu biha aw fayamtali'u sadruhu biha sururan. yóò máa wá sáré pé ibi tẹ́ kù sí, yóò máa wá fi ẹ gbé káṣíṣe ó máa bá yín kó o máa fi ń ṣe yẹ̀yẹ́. kó máa pè káàkiri gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwọn réseaux sociaux. bí a bá ṣe rí pé èèyàn kan láìfí kan dé bá, àbí nǹkan kan ṣe, àbí ó ń ṣe nǹkan kan tí ò bójú mu, àyè ni a máa wá pè káàkiri. ọ̀rọ̀ ń bọ̀ wá kàn. ìdán bí o bá ti wá ń ṣerú nǹkan bẹ́ẹ̀, anta min a'wani shaitan. ìrẹ́ náà ń bẹ nínú àwọn ẹni tí ń ràn èṣù lọ́wọ́, àwọn ẹni tí ń ti èṣù lẹ́yìn lérí ọmọ ìyá tiẹ̀. wa rubbama la yanzur aw rubbama la yantazir bal yabhas wa yanqab fi aqwalihi aw yas'al an ahwalihi wa af'alihi. àyè bẹ́ẹ̀ kọ́ kí mo wá tọ pínpín ẹ̀ pé àmúgbọ̀n kan báyìí jẹ́ lágbájá ó sọ bẹ́ẹ̀ ó dàpọ̀ sọ, ó máa pè káàkiri. àwọn afáwọn fi ń béèrè, wọ́n wá ń béèrè wípé fahal hadha min a'wani shaitan. irú ẹni tí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn tí ń ti èṣù lẹ́yìn ni, ń bẹ nínú àwọn tí ń bẹ́ṣù ṣe ni. aw huwa bi nafsihi shaitanun fi surati insan. àbóhùn gangan lára lè ṣù, ó kàn wá gbé àwọ̀ èèyàn wọ ni. àwa ó máa wọlé àwọ̀ yìí pé èèyàn ní bẹ níwájú wa yìí. àmọ́ kọ́ o, àwa ń wọlé èèyàn ni, kìí ṣe èèyàn, òun gangan ni ṣaitan. ìdá látara bẹ̀ man hum a'wanu shaitan. àwọn ta ni àwọn tó ṣe pé àwọn ni wọ́n ń bẹ́ṣù ṣe, àwọn ni wọ́n ń ti èṣù lẹ́yìn, àwọn ni wọ́n ń kún èṣù lọ́wọ́.
lérí ọmọ ìyá wọn. alákọ̀ọ́kọ́ inna a'wana ash-shaytan humul ladhina yafrahuna bi isa'ati al-musi wa khata'i al-mukhti wa dhanbi al-mudhnib. àwọn fàfihàn wáyé pé àwọn tá ń pè ní àwọn tí ń rìn èṣù lọ́wọ́, àwọn tí ń gbé èṣù ṣe, tí ń kún èṣù lọ́wọ́ lérí ọmọ ìyá wọn, àwọn làwọn tó ṣe pé yafrahuna bí isa'ati al-musi. bí wọ́n bá ti rí pé àṣìṣe bálágbájá inú ọdún yatiruna bi wọ́n máa ń gbé káàkiri ni. àbó ṣiṣẹ́ àbí òwú ẹ̀ṣẹ̀ kan tó ṣe pé ṣètọ́nù ló ti débẹ̀, wọ́n máa pè káàkiri anta mu'in ṣètọ́nù, àwọn náà rìn èṣù lọ́wọ́ ni tí ọ̀nà bá ti ń pè káàkiri. ó ní àwọn irú ẹni bẹ́ẹ̀ là ń pè ní àwọn tó ṣe pé yafrahuna bi isa'ati al-musi wa khata'i al-mukhti wa dhanbi al-mudhnib. bí wọ́n bá ti rí pé lágbájá ṣìṣe àbó ó ṣì sọ, èèyàn lè ṣe wáàsí kó ṣì kankan sọ́mẹ̀ tí ò ní lọ́kàn yìí pé àbí tí ò ní àníyàn bẹ́ẹ̀ bí kò yẹ gbà ṣìṣe ló ba a máa wá pè káàkiri. àwọn tá a pè káàkiri yẹn àwa gangan ní ọmọ Yésù, àwa là ń bẹ́ṣù ṣe, àwa là ń tiẹ̀ ṣètọ́nì lẹ́yìn. àbí bẹ́ẹ̀ kọ́ inna a'wana ash-shaytan humul ladhina la yasturuna lil muslimi awratan. la yasturuna lil muslimi awratan wa la yarhamuna lahu zallatan wa la yuqiluna lahu athra. àwọn tá ń pè ní àwọn tí ń bẹ́ṣù ṣe, tí ń ti èṣù lẹ́yìn, tí ń rìn èṣù lọ́wọ́ lérí ọmọ ìyá wọn, àwọn náà làwọn tó ṣe pé wọn ò kì í bo ọmọ ìyá wọn láṣìírí. wọn ò bò láṣìírí, wọn máa ń gbé àṣírí ẹ̀ bọ́ta, wọn máa ń pín fún àwọn èèyàn káàkiri. lágbájá àríbi báyìí wọ́n wá yọ fọ́tò ẹ̀, wọ́n bá yọ fọ́tò ẹ̀ pọ̀tápù ti wà lọ́wọ́ anybody, wọ́n máa wá ju sẹ́rù réseaux sociaux, wọ́n máa pè káàkiri àríbi báyìí o, àfáàní bẹ́ẹ̀ ni àfáàní àrùn náà bẹ̀ òun náà bá wọn lọ, àbámbẹ̀ òun mọ̀ ṣe wá sí àbáwọn náà bẹ̀ òun náà wà bẹ̀. wala yarhamuna lahu zalla, bó bá ṣì sọ àbí ó ṣìṣe ń bì kan wọn ní pàtó ní ẹ̀, wọn ní dáríjì. wala yuqiluna lahu athra, bá ṣìṣe bá ba àbí pé ó ṣe kankan wọn ní yáfi ẹ̀, wọ́n máa ròyìn ní káàkiri. àbí bẹ́ẹ̀ kọ́ inna a'wana ash-shaytan hum shiraru nnas kama warada fil hadith. àwọn tí wọ́n rìn èṣù lọ́wọ́ tó jọ́mọ̀ yẹ èṣù tí Ànábì sọ fún wa nípa wọn, àwọn ni àwọn ẹni ibi. gbogbo rẹ̀ tó bá ṣe pé wọ́n bá ti gbọ́ kan òun pín káàkiri ni, àbí bẹ́ẹ̀ kọ́ lágbájá ọmọ ìyá ẹ̀ àṣìṣe bá, àbí káṣà ó máa ṣe nǹkan náà tó sì hàn sí ẹ, òun ń pín káàkiri, òun rò sọ́tún òun rò fọ́sì, anta mu'in shaitan, rẹ̀ gánbẹ́nu àwọn tí ń ti èṣù lọ́wọ́, àwọn tí ń ran èṣù lọ́wọ́ lérí ọmọ ìyá rẹ̀. Ànábì ní al-masha'una bin-namima al-mufsiduna bayna al-ahibbati al-baghuna lil-bura'i al-anat aw al-'ayb. Ànábì ní àwọn tí ń ti èṣù lẹ́yìn lérí ọmọ ìyá wọn, ó ní al-masha'una bin-namima, tó bá gbọ́n bí yóò pín káàkiri, èyí tó gbà tí ò gbọ́ yóò pín káàkiri gbogbo ìlú yìí, àbí yóò pín síbòmíì náà, tó bá rí fọ́tò ẹ̀ yóò ju ọṣẹ́ síbòmíì. bí nǹkan bá ṣẹlẹ̀ ní ìlú Kútọ́nù bíi wọ́n ti gbọ́ l'Amẹ́ríkà, tí ò ní wádìí ẹ̀ náà orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀. in ja'akum fasiqun binaba'in fatabayyanu, tọ́lọ́ sọ fún Al-Qur'ani, irú obìnrin jẹ́ ni wọ́n, ẹni bí ni wọ́n, fusak
fásik. al-mufsiduna bayna al-ahibba àwọn ọmọ ìyá èṣù, àwọn tí ń ran èṣù lọ́wọ́, àwọn tí ń kú èṣù tí wọ́n ń ti lẹ́yìn lérí ọmọ ìyá wọn. al-mufsiduna bayna al-ahibba àwọn tí wọ́n pín ọmọ ìyá méjì tí wọ́n tú wọn ká, tí wọ́n ń dá àárín wọn rú. bí kaba ṣẹlẹ̀ sí ọmọ ìyá méjì, ìrẹ́ ti gbọ́ ọlọ́ba ń tọ̀wọ̀ tọ̀lé tí ó sọ fún ọlọ́ba ẹlẹ́kẹ̀yọ̀ tọ̀lé tí ó tún sọ fóun náà. al-mufsiduna bayna al-ahibba àbí àwọn ọ̀rẹ́ méjì wàá débẹ̀ wàá tún wọn ká. al-baghuna lil-bura'i al-'anat aw al-'ayb àwọn ẹni tó ṣe wípé àwọn tí ò kọ́dà ẹlòmíì ò nápá kò lẹ́sẹ̀ nínú tó ṣẹlẹ̀ yóò mọ̀ wá rù sí lérí òun ló sọ ohun tí wọ́n ṣe yóò lọ àwọn ni wọ́n ṣe yóò mọ̀ wá pín káàkiri fáwọn èèyàn ohun tí wọ́n sọ yóò náà ni wọ́n ṣe ohun tí wọ́n sọ yóò náà ni wọ́n sọ èyí tí wọ́n ṣe yóò náà ni wọ́n ṣe yóò mọ̀ wá mú wọn sínú tìfìkìrìtì yóò jẹ́ kí ilé ayé náà kó fún pínpín máa wọn. Ànábì ní àwọn ọmọ ìyá èṣù, àwọn tí ń ti èṣù lẹ́yìn, àwọn tí ń ràn èṣù, àwọn tí ń ràn lọ́wọ́ nù. Ìdán àwánù ṣaitan, àwọn tí ń ti èṣù lẹ́yìn. La yuhibbuna min ta'ibin tawbatan wa laysa 'indahum li mukhti'in 'afwun wa rahma. àwọn tí ń ti èṣù lẹ́yìn àwọn ènìyàn tó ṣe wípé bí wọ́n bá sọ wípé lágbájá ó dára ẹ̀ṣẹ̀ kan, ó hù ẹ̀ṣẹ̀ kan, ó jalè ni, ó mutí ni, ó ṣe ṣìnà ni, ó ṣiṣẹ́ kó ṣe ni. bí irú ẹni bẹ́ẹ̀ bá ti ṣe táúbà tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run pé èrè Ọlọ́run mi ò ṣe má inú òun ìlú sí pálípálí irú ọ̀nà tó wà yẹn ni kó máa wà. irú ọ̀nà ṣètọ́nù tó wà yẹn ibẹ̀ ni wọ́n máa ti sí láti máa ṣe o náà kò sí kankan máa dá irọ́ Ọlọ́run lè gba tútú bẹ́ẹ̀ máa irọ́ o tó ti páyà rí ọmọ ìdèkúráṣí ẹ̀. la yuhibbuna min ta'ibin tawbatan wọn kì í fẹ́ kí ẹni tí tó ti hùwà burúkú kó ronú pìwàdà kó lóun òṣèrú nǹkan bẹ́ẹ̀ máa kó jọ́ níbẹ̀ àbàdà inú wọn yìí dùn. walaysa 'indahum li mukhti'in 'afwun wa rahma lọ́dọ̀ tí wọn bí èèyàn kan bá ti wá ṣàṣìṣe bá ṣìṣe bá bẹ́ẹ̀ kan wọ́n sọ pé kò sí nǹkan tí ń jẹ́ pé wọ́n ò yá fi ẹ àbí Ọlọ́run padà wá kẹ́ ẹ abadan wọ́n ti di ẹni èṣù nu. abáwò ó wá nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam an Abdullah ibn Mas'ud radiyallahu anhu qala inni la adhkur awwala rajulin qata'ah òun ṣe ìrántí Abdullah ibn Mas'ud yìí pé àkọ́kọ́ arákùnrin tí ó jalè nígbà ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam inni la adhkur awwala rajulin qata'ahu ẹni pé arákùnrin ẹni àkọ́kọ́ tó ṣe pé ó jalè Ànábì wá pa láṣẹ pé kí wọ́n ṣe kíni kí wọ́n gé lọ́wọ́ ẹni tó bá jalè. fi ahdi nabi sallallahu alayhi wa sallam utiya bisarikin wọ́n gbé olè kan wá sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam fa amara bi qat'i Ànábì pa wọ́n láṣẹ pé kí wọ́n lo òfin ṣẹ̀ríà fún kó ń gé ọwọ́ rẹ̀. wa ka'annama asifa wajhu rasuli sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n ń ṣe iṣẹ́ yìí lọ́wọ́ ojú Ànábì yí padà ojú ẹ̀ yí padà bá Ànábì ṣe wò wọ́n àwọn sọ fún Ànábì wípé qalu ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ka'annaka karihta qat'ah wọ́n dàbí pé kó nira ohun tí a ṣe òdùmẹ́ òfin ṣẹ̀rí àti rẹ̀ náà mú wá tá ń lò fún yìí a rí pé kò dùmẹ́ a rí kà bẹ́ẹ̀ lójú rẹ̀. faqala sallallahu alayhi wa sallam wa ma yamna'uni
kí ló fà tínú mi ò ní dùn sí ń tẹ́ ṣe fòfin Ọlọ́run tí ẹ̀ mú ṣẹ lára ẹni tó jalè. la takunu awnan lish-shaytan ala ahikum. Ànábì wọn sọ fún wípé lóòótọ́ ó dùn máa mi àmọ́ ẹ̀yẹ má jẹ́ ẹni tó ṣe wípé yóò máa ti èṣù lẹ́yìn, yóò máa ran èṣù lọ́wọ́ lérí ọmọ ìyá yín. bẹ́ẹ̀ bá mú òfin Ọlọ́run ṣe òfin Ọlọ́run ni àmọ́ kí inú yín má dùn, ẹ má ṣe àdúrà fún yín pé kó tó má ṣerú ẹ̀ má. Tẹ́ bá ti wá ń ṣe àdúrà fún yẹn a jẹ́ wípé ẹ ti lẹ́yìn pé kó tó máa ṣiṣẹ́ èṣù, ẹ ti èṣù lẹ́yìn lérí rẹ̀ ipe kó máa báṣẹ́ èṣù lọ nígbèsí ayé rẹ̀. Ànábì wa sọ fún ọ wípé inna Allaha azza wa jal afuwwun yuhibbul afwa. Ọlọ́run ọba ní ìdáríjì ni, ó sì fẹ́ràn ọba alámójúkò ni, ó sì fẹ́ràn kí a máa ṣe àmójúkò fún ènìyàn. Ànábì wa ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé waliyafu waliyasfahu ala tuhibbuna an yaghfira Allahu lakum wallahu ghafurur rahim. Pé kẹ jẹ́ ẹni tí ó máa ní ìdáríjì, tí ó máa ní àmójúkò, tí ó máa yáfẹ́ àwọn ènìyàn. ala tuhibbuna an yaghfira Allahu lakum, ẹ̀yin ẹ̀ nífẹ̀ẹ́ sí pé kí Ọlọ́run kó dáríjì yín ni, kó ṣàmójúkò fún yín ni. wallahu ghafurur rahim. Ànábì sọ eléyìí ìgbé ẹni tó ṣe lóòótọ́ iṣẹ́ èṣù ló ṣe, a sì lò fún, àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àní wá ṣe kí ni, àní wá máa dunnú lérí iṣẹ́ tó ṣe. Bí tí ohun tó fà á tó ṣe pé wọ́n rí kà lára Ànábì pé inú rẹ̀ ò dùn pé èèyàn ló hùwà báyìí, èèyàn ló ṣe nǹkan báyìí tó hùwà èṣù. Bẹ́ẹ̀ bá wà ń dunnú sí ẹ tó ń ti ṣètọ́rì lẹ́yìn ni ẹ bá ń ti ṣe yóò tún lọ ṣerú ẹ̀ ńgbà míì. Ẹ fi ojú àánú, ojú ìkẹ́ kẹ́ fi wò. Lẹ́yìn èyí a tún wá rí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam irú ẹ̀ náà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n ń lò fífó yẹn kan bẹ́ẹ̀, wọ́n mú lo ṣẹ̀ríà fún àwọn sọ̀hábà, àwọn wà nábì sallallahu alayhi wa sallam. falamma ra'a al-qawmu shiddata, wọ́n rí pé Ànábì ààrẹ ń gbóná. Ipe ìrìn táwọn ṣe yìí, wọ́n sọ fún Ànábì pé ya Rasulallah law alimna mashaqqatahu alayka ma ji'naka bihi. Iṣẹ́ tá a ṣe yìí, òfin tá a lù yìí, òfin Ọlọ́run bá tá a lò lórí tá a mú iṣẹ́ lérí ẹni tó jalè yìí, bàbá mà pé ó lè lára èrè Ànábì ni àbá ti máa mú wá fún ẹ pé kí a lo ṣẹ̀ríà fún. Ànábì wá sọ fún ọ pé kayfa la yashukku alayya wa antum a'wanu ash-shaytani ala ahikum. Báwo ni ò ṣe ní lé lára mi tó sì jẹ́ wípé ẹ̀yin fẹ́ máa ń bẹ nínú ẹni tí ó máa ti èṣù lọ́wọ́, tí ó máa ràn án lẹ́yìn, tí ó máa ti lẹ́yìn, tí ó máa dunnú lẹ́yìn tí ọmọ ìyá ń ṣe tó sì jẹ́ pé nǹkan burúkú ló ṣe. Ẹ̀mọ̀ ìyá mi ẹ jẹ́ ká wò irú eléyìí ni ó ṣe kí ni, ó hùwà tí ò dáa, wọ́n wá ń lò fi ṣẹ̀ríà fún. Síbẹ̀síbẹ̀ náà inú Ànábì ò dùn. Ànábì ò pé ẹ máa gbé káàkiri, Ànábì ò pé ẹ máa pe káàkiri fún àwọn ènìyàn pé lágbájá ó ṣe nǹkan báyìí. Ànábì ò máa bù. Ànábì ò sọ fún àwọn sàhábà yìí pé ẹ bá ti wá jáde kó mi o, ẹ bá dábò lé ẹ máa sọ fún wọn, ẹ máa sọ fún àwọn èèyàn lójú ọ̀nà yìí pé lágbájá, ọmọ lágbájá ó hùwà báyìí, a sì wá lò fi ṣẹ̀ríà fún.
ànábì tó wá ń káàánú ẹ̀ ara ànábì ò gbá nígbà tí wọ́n ń lo òfin ṣẹ̀ríà yìí fún irú ẹni tó ṣe nǹkan báyìí. bó bá ṣẹ̀ sí èmi àti rẹ̀ ńkọ́ èyí ni láà máa wá pín káàkiri fáwọn ènìyàn. pọ̀tápù ti ń bẹ ó bá lọ rí ènìyàn kan ó bá lọ pàdé ọ̀rẹ́ rẹ̀ kan ọmọ ìyá ẹ̀ kan ìláyè kan irú ẹ̀ náà tó wáyé a sì gbé pọ̀tápù ayọ̀ fọ́tò ẹ̀ àbí kó ká fídíò kó máa wá pín káàkiri fáwọn ènìyàn. Ànábì fi sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé la takunu awna ash-shaytani ala akhikum, èyàn má ṣe jẹ́ ẹni tí ó máa ti èṣù lẹ́yìn, tí ó máa ran èṣù lọ́wọ́, tí ó máa pẹ̀kún èṣù lérí ọmọ ìyá yín àti gbà pé iṣẹ́ èṣù ni lágbájá ṣe. àwọn ata tó wá ń pe káàkiri yẹn àwa gan ni ṣètọ́n lọ́mọ ṣe wá ní ṣètọ́n lọ́n kó yà wáyà á tún padà wá tá a máa wá ṣe ní àlàyé fúnra wa. sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Bismillahir Rahmanir Rahim, wassalatu wassalam ala rasulillahi amma ba'd. Náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a bá lọ wípé la takunu awna ash-shaytani ala akhikum, ẹ má ṣe jẹ́ àwọn ẹni tí ó máa ti ṣètọ́nì lẹ́yìn, àwọn ẹni tí ó máa bá ṣètọ́nì ṣe, àwọn ẹni tí ó máa ra ṣètọ́nì lọ́wọ́ lérí ọmọ ìyá yín. Ìgbà tí ẹ bá gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí àbí àṣìṣe kan bá, kí ẹ máa wá rò káàkiri. àwọn amúwálé àwọn àpèjúwe tí ó ṣẹlẹ̀ nígbà ayé aṣíwájú gbogbo ẹ̀dá tó ṣe wípé ìgbà tí wọ́n bá àwọn ẹni tó ṣẹ̀, nígbà tí wọ́n bá wọn wí, ààrẹ ànábì ẹ̀rí ààrẹ ògbà, torí ọlọ́run ti ròyìn ànábì pé bil mu'minina ra'ufur rahim, aláàánú lànábì, oníkẹ́ni. òfin ọlọ́run ni o, nígbà tí wọ́n mú òfin yìí ṣẹ lérí àwọn tó hùwà náà, ara ànábì ò gbà. ẹjá tún wọlé yìí, arákùnrin kan ní nígbà yà ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Abu Hurairah ó ní qala utiya an-nabiyyu sallallahu alayhi wa sallam bisakaran. arákùnrin kan ní òun ti lọ mú tí ń díẹ̀, ó ti yó bám, ó wá ń ta gọ́lọ́gọ́lọ́, ó ṣe ń fìsọ́ tún bẹ́ẹ̀ ní fìsọ́ sí. fa amara bi darbi, ànábì pa láṣẹ yìí pé kí wọ́n nà lẹ́gba. Abu Hurairah wọ́n sọ yìí pé
faminna man yadribuhu biyadi ń bẹ nínú àwọn tí àwọn ń bẹ níjọ́ náà tó yẹ pé ọwọ́ làwọn kàfi ń nà ń tà wọn. wa minna man yadribuhu bin-na'li ẹlòmíì náà ń bẹ láàrin àwọn tó ṣe wípé bàtà lòún mú bàtà tó pọ̀ sẹ́sẹ̀ ni ó mú ló fi ń nà. wa minna man yadribuhu bi-thawbi ó sì ń bẹ nínú àwọn tó ṣe wípé aṣọ tiẹ̀ lòún mú ló fi ń nà. falamma nsarafa qala rajul ìgbà tí wọ́n wá ṣe bùṣe arákùnrin kan wá sọ wípé malahu ahzahu Allah ru eléyìí ọlọ́run ti yẹpẹrẹ ọlọ́run ti yẹ̀yẹ́ kí ni mu ọmùtí ọ̀tá ọlọ́run ni ẹ́ ẹni yẹpẹrẹ ni ẹ́ oríṣẹ́ ní rẹ ẹni yẹ̀yẹ́ ni ẹ́ ẹni tá máa fi ṣe yẹ̀yẹ́ ni ẹ́. Ànábì wa sọ wípé sallallahu alayhi wa sallam la takunu awna ash-shaytani ala ahikum ẹ̀yin má ṣe jẹ́ ẹni tí ó máa ti èṣù lẹ́yìn ẹni tí ó máa rin èṣù lọ́wọ́ ẹni tí ó máa bẹ́ṣù ṣe lérí ọmọ ìyá yín. a ti mà wípé iṣẹ́ èṣù ló ṣe ṣètọ́nù ló ti débẹ̀ wáyìí táwa máa wá ran èṣù lọ́wọ́ lérí ọmọ ìyá wa lérí ní tó ṣe. Ànábì kọ̀ fún wọn. Ìgbà tí èèyàn bá hùwà tí ò dáa táwa ń lànà ẹ̀ tá à ń sọ̀sọ̀kísọ̀ sí lára laysa manhaj rasul sallallahu alayhi wa sallam hadha laysa manhaj rasulillahi sallallahu alayhi wa sallam èyí ní í ṣe ìlànà ànábì àbálọ́wọ́ ànábì. Ànábì wa ń sọ fún ọ wípé a ti mọ̀ pé iṣẹ́ èṣù ló ṣe ohun tó ṣe ò dáa àtúwọ́n lánà ẹ̀ àtún sọ fún wípé máa bá lọ bẹ́ẹ̀ abadan. Lára èyí tó ń ṣe láwùjọ wa olówó ni o mo rí ibi kan jọ sí pẹ̀lú lágbájá ohun tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀dá pàtó débò mí náà yóò tún sọ wọ́n rìn èṣù lọ́wọ́ nìyẹn. ẹ̀yin bẹ́ẹ̀ kọ́ ìrẹ́lẹ́gbọ́já ọmọkọ́mọ ni ẹ́ ọmọ àlè ni ẹ́ ọmọ ajá ni ẹ́ àwọn olóṣèlú kan báyìí àìní bí ni ẹ́ halas ìwọ́n ti di ọlọ́run tí halas tiẹ̀ ti bàjẹ́ tiẹ̀ ti bọ́ wọ́n ò tún lè rí ìdáríjì ọlọ́run mà náà ọlọ́run ò lè yáfi ẹ mà máa bá lọ bẹ́ẹ̀ o lè kólé rí ọ̀nà tó wà ẹ́ bẹ́ẹ̀ náà ló máa wà lọ gbére abadan. Ànábì ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ilé ẹ̀ ń bẹ nínú àwọn tí ń ti èṣù lẹ́yìn tí ń rin èṣù lọ́wọ́ tí ń bẹ́ṣù ṣe. wọ́n fi rí wà ẹ̀ nínú ẹgbà wá mi Ànábì ń sọ fún ọkùnrin tí sọ pé wọ́n ti dẹni yẹ̀yẹ́ nígbà tí wọ́n ń lò fi fún ẹni tó rọmú tí ń fi sọ́tún tí fi sósì. La taqulu hakadha ẹ má ṣe máa sọ bẹ́ẹ̀ fún un bí ó ti dẹni yẹ̀yẹ́ ó ti dẹni halasi ẹ ti bàjẹ́ owó sí pé ó ti dẹni yẹpẹrẹ kì í tún ṣe ni rẹ má. La tu'inu alayhi shaytan bẹ́ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ ẹgbà tó ti sọ pé ẹni ibi lòun kó máa bá ṣẹ́ tòun lọ lábẹ́rẹ́ jí ń gbà yá ni èyí tá a fi pé sákèsí pé ó ti lè yí padà ó tó ń ṣe yìí fi ṣàdúrà ọlọ́run kó ẹyọ kó lọ́nà ẹ. bàbá wa sọ fún mi pé àti ẹ halas wọ́n ti kóònù ẹ̀ wò tún sínú ẹ̀ mọ́ à ń ti èṣù lẹ́yìn à ń rin èṣù lọ́wọ́ nìyẹn ó náà rí i pé tòun ti bàjẹ́ o kóun kó máa báṣẹ́ náà lọ pé yàn ní bá pàdé máa pa yẹn lọ bó bá mú gbó tẹ́ máa mú gbó ẹ̀ lọ bá mú tí tẹ́ máa mú tí ẹ̀ lọ.
bó bá ń ṣe ṣìnà tẹ́lẹ̀ ní máa bá ṣìnà yẹn lọ. Ànábì sọ fún ọ pé la tu'inu alayhi shaytan, ẹ má ràn èṣù lọ́wọ́ lérí iṣẹ́ tí ń ṣe, lérí iṣẹ́ tọmọkùnrin yìí ń ṣe. Walakin qulu, ẹ̀yẹ máa wí fún wípé Allahumma ighfir lahu, Ọlọ́run dáríjì, Allahumma arhamhu, Ọlọ́run bá wa kẹ́ ẹ̀, má jẹ́ tó ṣe irú ẹ̀ máa. Àfọwọ́ Ibn Hajar ó ní wajhu awnihim shaytan bidhalik, ohun tó fi ń fi hàn pé wọ́n ń ṣe èṣù lẹ́yìn lérí tí ọmọ ìyá wọn ṣe tí ò dá, òun ni wípé anna shaytana yuridu bitazyinihi lahu al-ma'siyah. Ṣètánì ń fẹ́ pé iṣẹ́ tí ń ṣe, ìwà tí ń hù tí ò dá, ẹ̀ṣẹ̀ tí ń gbà ẹ́, ó fẹ́ yẹ̀yẹ̀ fún bí ìkẹ́dẹ́dá ló ń ṣe ìrẹ́ máa ṣe lọ. Tí àwọn abá tí wọ́n ń bá tí wọ́n ń kó tí tó ń kọlu kó máa bá tòun lọ. Torí àṣetánì ẹ ń fẹ́ wípé an yahsula lahu al-khizyu, pé kí ẹ̀tẹ́ kó máa bá a lérí iṣẹ́ tí ń ṣe. Fa iza da'u alayhi, tí wọ́n ń wọ̀n ìpè fún, tí wọ́n sọ̀sọ́ kú sọ fún yẹn bil-khizyi, pé tiẹ̀ ti bàjẹ́, wọ́n ti dẹni ibi, ó ti dẹni ìyẹpẹrẹ. Fa ka'annahum qad hassalu maqsud ash-shaytan, ẹ̀hún tí ṣètánì ń fẹ́ gan làwọn náà ń sọ fún yẹn. Ẹ̀hún tí ṣètánì ń fẹ́ lẹ́nà àwọn náà ń sọ fún yẹn. Ìdán bí àkàbá ṣe nǹkan kan, ẹ má jẹ́ kí káwa tó débẹ̀ ká tó ṣe kí ni, kí a tó bàjẹ́, kí a sọ̀sọ́kú sọ fún. ẹ wo Ibn Mas'ud radiyallahu anhu qala, ó sọ yí pé idha ra'aytum, bí ẹ bá rí ẹnìkan, idha ra'aytum akhakum, bí ẹ bá rí ọmọ ìyá yín, qarafa dhanban, ó hùwà tí ò dá, ó gbé ẹ̀ṣẹ̀ kan, ó ṣe àṣemáṣe kan, ṣẹlá kó jẹ́ pé ó máa ṣe nǹkan náà àbí kò máa ṣe, fala takunu a'wana lish-shaytani alayhi, ẹ̀yẹ máa jẹ́ ọmọ ìyá èṣù, ẹ máa jẹ́ ẹni tó máa ti èṣù lẹ́yìn lẹ́yìn tó ṣe. ẹ máa wá sọ wípé taqulun Allahumma khzih, Allahumma il'anhu, Ọlọ́run sọ́nà ní ẹgbẹ́rẹ́, Ọlọ́run bá lánà ẹ̀, abadan, àṣìṣe ló bá. Walakin ó ní ṣùgbọ́n o sallallahu al-afiya, aw sallallahu lahu al-afiya, ẹ bèrè lọ́dọ̀ Ọlọ́run ìpè kọ́lọ́run sàlámà ẹ̀, kọ́lọ́run má jẹ́ tó ṣerú ẹ̀ máa, kọ́lọ́hun kó yọ kó níbi tó wà yẹn, kó lè rí ọ̀nà tó wà yẹn, kó níbi iṣẹ́ aburú tí ń ṣe yẹn. Fa inna kunna ashaba Muhammad sallallahu alayhi wa sallam, àwọn táwọn jẹ́ sahabi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, bí ìṣẹ̀lẹ̀ bá ti wá ṣẹlẹ̀ séyàn tó hùwà burúkú kan, tó ṣe tí ò dá kan, tó ṣe àṣemáṣe kan, tó gbẹ̀ṣẹ̀ kan, tó hùwà burúkú, la naqulu fi ahadin shay'an, àwa ìsọ̀ kankan o, nítorí kíni, ó láwọn ìsọ̀ kankan hatta na'lama ma yamut, hatta na'lama ala ma yamut, títí a fi wá rí pé irú ẹni bẹ́ẹ̀ bọ́ọ̀lù ó ṣe wá kú sí. Torí ẹni tó hùwà burúkú lénìí, bọ́lọ̀n bá ní kẹ́mi rẹ̀ ogun yóò hùwà dáadáa lọ́la. Ẹni tí tá a gbé ní gbẹ̀ṣẹ̀gbẹ̀ṣẹ̀ lónìí, bọ́lọ̀n bá fún lẹ́mi gúngùn àtàláfíà ara, ó lè tó bá kó wá dẹ̀ ní ire. Àwa sì ti sọ̀sọ́kúsọ sí lára lánàá, a ti pè lẹ́ni ibi lánàá, a ti wọn èpè fún lánàá,
àti ṣépè fún lánàá pé o lè gbọ́nú ẹ̀ láìláìsẹ̀ ẹni bí ni ẹ́. fa in hutima lahu bi khayrin alimna annahu qad asaba khayran. irú ẹni tó hùwàkíwà ẹ àwọn ò máa retí bọ́ọ̀ ló ṣe fẹ́ parí ẹ̀ sí, bọ́ọ̀ ní ìjọ kú ẹ̀ ṣe fẹ́ rí, bọ́ọ̀ ló ṣe fẹ́ kú. yóò máa hùwà ẹ títí dìgbà tí ẹ̀mí rẹ ó fi bọ́ ni, àbí yóò jáwọ́ níbi ìwà ẹ yóò wá túbá. fa in khutima Allahu bi khairin, àtọ́lọ́hún bá ní kí ó túbá kó wá dẹni ire kó wá kú ikú dáadáa. alimna annahu qad asaba khayran. àmọ́ yìí pé jẹ́ o tí ẹ ti dá ó ti jọ́ níbi ìwàkíwà. àmọ́lọ́pọ̀ ìgbà tó lẹ́ bá ti ń bẹ láyé gbọ́dọ̀ máa fẹnu ẹ̀ tẹ́bà gbọ́dọ̀ máa sọ̀sọ̀ kú sọ sí lára. wa in hutima lahu bi sharrin, tó bá jẹ́ pé ó lu ayé ẹ̀ títí lérí ìwàkíwà náà, lérí ìṣekúṣe náà, lérí pé kò gbọ́ lọ́hùn gbọ́ náà, lérí pé kò gba Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ náà, lérí pé ìwàkíwà níhù ní àwọn ènìyàn lára, ń mú ayé fi sú àwọn ènìyàn, kò jẹ́ kó àwọn ayé orí gbádùn, kò kó ní ìmá ṣèṣekúṣe, kò kó lérí ojú ọ̀nà náà. hifna alayhi amala, síbẹ̀síbẹ̀ náà ó ti di kíni, ó ti di òkú ọ̀run. àwọn ọmọ wa bẹ̀rù irú iṣẹ́ tó ṣe yẹ tó fi kù ní ayé, irú iṣẹ́ tó ṣe tó fi kù ní ayé. àwọn ọmọ wa bẹ̀rù ẹ̀ pé ọlọ́mọdé kí tiwọn náà ó dà bẹ́ẹ̀ o, ọlọ́mọdé kí tiwọn náà ó dà bẹ́ẹ̀ o, ọlọ́mọdé káwọn náà ṣe irú ẹ̀ o. ẹ̀tọ́ agbọ́ mi, Abu Darda yamurru ala rajulin qad asaba dhanban wa kanu yasubbunahu. Abu Darda ó ń kọjá, ó wá rí arákùnrin kan, ó ṣàṣemáṣe, ó gba ẹ̀ṣẹ̀ kan, ó hùwà kan tí ò dáa. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bu, wọ́n ń sọ̀sọ́kísọ sí lára. Abu Darda yìí, bàbá yìí wọ́n ń sọ fún ọ wípé ara'aytum law wajadtumuhu fi qalibin. ẹni tẹ́ sọ̀sọ́kísọ sí lára yìí, bẹ́ẹ̀ ń bú yìí, wípé ẹni ibi ni ẹ, ẹlẹ́ṣẹ̀ ni ẹ, ò ní mórí bọ́m̀bẹ̀, kò ní ragbá fún ẹ, ẹ̀yìn tí ó máa ṣe tó fi kú ni ẹ, ó lè bọ́m̀bẹ̀ láíláí. ó bá jẹ́ pé inú kànga lẹ ti rí tẹ́lẹ̀ ńkọ́, nígbà tẹ́ ń kọjá tẹ́ bá rí i pé èèyàn ló máa já sínú kànga yìí. alam takunu mustakhriji, ṣẹ́fìlẹ̀ bẹ́ẹ̀ máa lọ ni. ní pera yí pé lágbájá tó àmì ẹja soviet ẹja wọ́nà bá ṣe liberi ẹ̀, bá ṣe gbé kọ́ nínú kànga ẹ̀, bá ṣe yọ jáde. kọ́ọ̀lù padà wọ́n ní bẹ́ẹ̀ ni ìrẹ́ Abu Darda nífìlẹ̀ èèyàn jábọ́ sínú kànga irọ́ o, àwọ̀ náà bá ṣe kó yọ ni, bá ṣe yọ jáde ni. kọ́ọ̀lù fala tasubbu ahakum, ẹ má ṣe bú ọmọ ìyá yìí tó ṣeṣe kó ṣe, ó ṣe ṣìnà ni, ó mutí ni, ó jalè ni, ó ṣe kankan ni, ó hùwà tí ò dá ni, ibi tó yẹ ká bá ń bẹ̀ ni, ohun tó yẹ kó bọ́ lẹ́nu ẹ̀ ó bọ́ lẹ́nu ẹ̀ ni, ó sọ ni, ó wí fáwọn èèyàn ni. ẹ má ṣe bú wahmadullah alladhi afaakum, àmọ́ ẹ̀yin dúpẹ́ fún Ọlọ́run, ẹ sọ alhamdulillahi, ọba tí ò ní kí ti yín orí bẹ́ẹ̀, ọba tí ò ṣe kí tí ò ní kí ti kó rí bẹ́ẹ̀, ọba tí ò ní kí ẹ̀yin dá tóun dà nídàkúdà. qalu afala tubghidu,
ìrẹ́ Abu Darda iṣẹ́ ń tó ṣe ìwọ kò ní rẹ̀ àníyàn hùwà tí ó da kọ́ọ̀lù Abu Darda máa fún ọ lésì pé innama ubghidu amalahu iṣẹ́ tó ṣe lèmi kò nira àmọ́ òun gangan lára èmi ò kò ní rẹ̀ iṣẹ́ tó ṣe ìwà tó hù ni ò dọ́gba fẹ́mi wà burúkú ló hù àmọ́ òun ó ṣeéṣe kó dẹ̀yìn ọ̀la kó fi iṣẹ́ yẹn lẹ̀ kó fi wà burúkú náà lẹ̀ kó fi ìṣekúṣe yẹn lẹ̀. fa idha tarakahu bó bá fi iṣẹ́ yẹn lẹ̀ o ṣe ìwà burúkú tó hù ẹ̀ṣẹ̀ tí ń gbà ìsọkúsọ tí ń sọ èrèkórè tí ń rìn fa idha tarakahu fa huwa ahi gbogbo wa ní òun ò ṣe má ọmọ ìyá àwọn ni nínú Islam òun ò ní wá kó nira ipe ó hù ẹ̀ṣẹ̀ abadan iṣẹ́ tó ṣe lápò nira a sì wá pè ṣàkíyèsí a tọ́ sọ́nà torí bàbá ń kó nira ẹ̀ yóò rí i pé alas kí ni òun tún ṣe ilé ayé náà èyí tó òun ṣe yìí làwọn èèyàn tí ń kó nira òun kí ni kóun ṣe kóun kó máa bá tòun lọ Abu Darda ní àní kó nira ẹ̀ á kó nira iṣẹ́ tí ń ṣe àní ṣe kí ni àní kó nira ẹ̀ nítorí àwọn àfáàfin yé wa wípé la yu'alaju al-khata'u bil-khata' àti mọ̀ pé ẹni tó ṣe ò dáa àwa ó tún máa wá ṣe tó ò dáa fóun náà á tún máa wá sọ̀sọ́ kí sọ fún àrísìtì pòblẹ́mù ẹ̀ àtọ́sọ́nà ìgbà tí a bá gbọ́ pé lágbájá wọ́n rí láyé kan àìtàrí àyè náà tọ́ sí àrígbọ́n láwọn mùtí èyí àbá níbi tí ń ṣe ṣekúṣe ń ṣe ṣìnà àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí pẹ̀lẹ̀ ní bá nì bá fáà ní nǹkan báyìí ló sọ a máa wá pín in ní káàkiri a máa wá sọ fáwọn ènìyàn a bà lórúkọ jẹ́ bàbá ń ṣe bẹ́ẹ̀ à ń ti èṣù lẹ́yìn a ti lòdì sí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tí a kà fúnra alẹ́ ka wípé la takunu awna ash-shaytani ala ahikum àti mọ̀ pé ibi tá a ti rí kì í ṣe àyè tó dá kì í ṣe àyè tó tá à ń bá rú àwọn ẹni dáadáa èwo ní ká máa pè káàkiri àbí lágbájá àti mọ̀ pé àfáà ni oníwàásí ni ó sì níbẹ̀rù Ọlọ́run bá lọ́kàn níwọ̀nba ó wá ṣe nǹkan kan tí ò dáa al-kamalu lillah Ọlọ́run ọba Allah kò lẹ́ni tó pé jalla ma la aiba fihi wa ala òun nìkan náà lálébù òun nìkan náà lè ṣiṣẹ́ walasna ma'sumin àwọn ẹ̀dá àtọ̀sọ́wọ̀n ànábì Ọlọ́run àwọn àìṣe ẹni tí àṣìṣe ò lè bá ó yẹ ká ní lọ́kàn ìdá fi ń gbéra gbangbangbangba káàkiri yẹn abadan
ẹ̀dá òwò ẹ̀dá al-insanu àdì èèyàn lásán yóò sì wo èèyàn lásán kò sì sẹ́ni tó mú erí bọ́ níbi àdáwò. ìdán àwọn bá irú ẹni bẹ́ẹ̀ níbi àyè tí ò dáa àbí bẹ́ẹ̀ kọ́ a rí pé ẹ̀ṣẹ̀ yìí ó gbọ́ ẹ̀ṣẹ̀ ó hùwà tí ò dáa àwọn ń pín káàkiri. ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run sọ fún èmi àti ìrẹ nínú Suratu Nur verset 19 mọ́kàndínlógún ó ní innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum adhabun alimun fid dunya wal akhirah wallahu ya'lam wa antum la ta'lamun. ìrẹ́ tó ṣe wípé àbá àwọn ẹni tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ sí pé kí wọ́n gbọ́ pé lágbájá àfáàní wọ́n ló ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri wọ́n máa pe káàkiri olówó ni owó tiẹ̀ òṣì náà ni máa fi ń ṣe arílò tẹ́lẹ̀ báyìí wọ́n máa wá pe káàkiri tó sì jẹ́ pé àwọn ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n èyí mẹ́rin náà ń bẹ lára wọn bọ́sẹ̀ jẹ́ pé gbogbo ìgbà tí àkókò tí wọ́n ń hùwà ṣe èyí mẹ́rin náà ti ṣe kí ni ó ti dínkù èyí mẹ́rin ò tún ṣe èyí mẹ́rin tó pé má. àfáà tí a bá ìṣekúṣe lọ́dọ̀ ẹ̀ tá sì máa ń gbé oníbẹ̀rù Ọlọ́run àmọ́ irú olúwaṣe yìí ẹ má jẹ́ ká ó jẹ́ pé àwa la máa pín káàkiri lérí réseaux sociaux àbí ká yọ fọ́tò ẹ̀ ká máa jù káàkiri fáwọn ènìyàn gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọmọ ìyá wa nílùú wa yìí tó ṣe wípé ibi tó ti lọ ká òun pẹ̀lú obìnrin náà àwọn abẹ̀rẹ̀ sí ń pín ní káàkiri kódà ìṣe tó dá bí àbá hùwà tí ó dá tó sì jọ ọmọ ìyá rẹ ni má ti èṣù lẹ́yìn lérí ẹ̀ bó bá pín káàkiri tó ń sọ káàkiri yẹn ó bólé àṣírí báwo ni ìrẹ́ náà máa gbé tiẹ̀ náà fẹ́ já sí lọ́la lọ́nà fi sọ fún wa pé innal ladhina yuhibbuna an tashi'a al-fahishatu fil ladhina amanu lahum adhabun alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun. gbogbo tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí wà irú wà bẹ́ẹ̀ tí ń gbéṣẹ́ irú gbéṣẹ́ bẹ́ẹ̀ ìyà ẹlẹ́ta lérò ń bẹ fún ọ nílé ayé ń bí àti gbangba ní kíyàmá. àwọn Ọlọ́run la mọ̀ ń tẹ̀yìn ẹ̀ mà wọ́n bá bo láṣìírí látara pé o bo láṣìírí yẹn lọ́lọ́run ó ti tara bẹ̀ yóò tọ́ ọ lásánà tó ò ní wá padà ṣerú ẹ̀. àwọn Yorùbá ní ẹṣin tó kú òun ló kọjá eré sísá èyí tí ó bá ti kú yóò padà wá sáré. bàbá wa pín káàkiri gbogbo làwọn náà máa gbé afẹ́ parí tiwa náà sí gbogbo làwọn náà irú kí làwọn náà máa gbé ó lè ṣẹlẹ̀ sáwọn náà lọ́la. lọ́fi sọ fún wa wípé bí o bá rí i pé ọmọ ìyá ẹ̀ ṣe tí ò dáa pèsè àkíyèsí má pín káàkiri fáwọn ènìyàn má sọ káàkiri kọ́nà kó fọ̀nà màwá o àtàwọn wí àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ kí Ọlọ́run ọba kó tọ́ wa sí ojú ọ̀nà tí ó dá kó sì fún wa ṣe kó fọ̀nà ìsìláàmù màwá kó dáríjì wá èyí tí a ti ìmáàmà tí a ṣe kó dáríjì wá kó yáàfi wá àtàwọn náà àtàwọn tó ṣe wípé ọ̀rọ̀ wọn kù díẹ̀ káàtó kọ́lọ́ fọ̀nà mà gbogbo wa kó fọ̀nà mà wá nítorí gbogbo pàtàkì bá ti ń bẹ ní ayé
ká sì máa retí àdánwò ni èyí tó jù wá lọ nú àdánwò ọlọ́mọ fi kàn wá o la ilaha illallah àtọrọ fún gbogbo àwọn tí ń ṣe ìnáwó ètò yìí ọlọ́run dákun bá wa pẹ̀lú wọn bá wa yọ olùṣọ́ wọn àkóbá àdábá ọlọ́mọdé wọn mà àwọn tó rọ kiri káwọn níyàwó lọ́mọ ní màlẹ́bí ọlọ́run dákun máa bá yọ olùṣọ́ wọn ibi tí wọ́n ti mú kó wọ́n jẹ́ tán bẹ̀ lẹ́rẹ́ jẹ́ kí ọlá náà kó máa pọ̀ sí ni tó bá wá ń pọ̀ sí náà wọ́n wá fọ̀nà àmà wọ́n kí wọ́n bá lè fi ṣe kí ni kó fi rí ti ìsìláàmù ṣe àtọ́ fún gbogbo àwọn àfáà tí ń wá bí ọlọ́mọdé lágbà ọlọ́run ọba àníṣìṣọ́ o àníṣìwí o àwọn tí sì ń gbọ́ wa náà tí ó ń wò wa náà àwọn náà ò ní ṣì wá gbọ́ o ọlọ́ àjẹ́kàṣọ tọ́lọ́run gbogbo bí a ti mú ìmọ̀ náà kó kò ní tán bẹ̀ láíláí la ilaha illallah hadha wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illallah. Allahu akbar, Allahu akbar. Walillahil